ṣe nǹkan náà fẹ́ máa rí ṣe kẹ́yọ̀ ní káwọn máa rí sí náà wọ́n ní káwọn máa rí ṣe ni sọ̀rọ̀ sókè. wọ́n ní kí àwọn máa rí ṣe ni mo gbà pásítọ̀ Ibrahim Agboowewe lórúkọ mi mo jẹ́ ọmọ Òkè Ṣùkúrù nígbà tí èmi àti wọn mọ̀ra wa tó ń pè mí ń pé àwọn fẹ́ ṣe nǹkan àwọn fẹ́ ṣe nǹkan mo wá ń send gbogbo ohun tá à ń sọ ó wà lórí WhatsApp àwọn méjèèjì mo bá wọn sọ voice notice so àwọn náà máa ń dá voice notice padà mo ní kẹjá bẹ̀rẹ̀ níbi tí ó ti náà máa ń pè tá a bá ń ṣe àwọn ẹ̀yọ́ náà nǹkan wọn àgbà pé kí ọ̀nà bá máa dín fún yàn ẹ wá ní ẹ̀jẹ̀ gbèsè gan pé ẹ lè ṣe kìíní pé gbèsè ń ti pọ̀ ó nípa ẹ lè kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe níbi kìíní pé tàbá lè rí tó jẹ́ tó bá ní skọ́ọ̀dù nù níjọ́ kan mo wá ń lé aláǹgbá lọ tí mo ń lé aláǹgbá yẹn lọ n kò rí ibi sàárè yẹn báyìí lọ ibi sàárè yẹn tí mo rí kó ti jìn pátápátá kó ti jìn yẹn ibẹ̀ ni mo ti èmi pọ̀ mo wú so nígbà tí mo wá pé wọn. Yes, sir. Sàárè tó they remove up to 7 graves. So ibi tí mo ti rí mo fà lọ. Orí sàárè yẹn. Bẹ́ẹ̀ ni ó ti jìn wọlẹ̀ òjò tó ń rọ̀ yẹn ti jẹ́ kó rú mo jẹ́ torí gbogbo ẹ̀ jọ kọ́ọ̀dù yẹn báyìí mo wá lọ pé bọ́ọ̀ yẹn àwọn dẹ̀ ti ń bá mi sọ tẹ́lẹ̀ torí ẹ̀ náà ṣe tí àtijọ́ ń ṣe sísọ̀rọ̀ wa ti pẹ́ pé wọ́n ti respond níjọ́ tán kọ́ mo wá ní mo ti rí níjọ́ kan bọ́ọ̀ yẹn send 3,000 èmi àti ìyàwó mi ti jẹun ni.